Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́ Olúwa show. The baby of Yoruba nation, mo ṣe salamu alaikum sí gbogbo ẹ̀yin bàbá. Ṣé tuntun ti gbọ́ tuntun? Nígbà dáwà sọ fún yín pé ma ta Nàìjíríà. Ó máa pé Nàìjíríà sọ́wọ́. Ìyà máa jẹ mẹ̀kúnnù. Nígbà tá ń fojoojúmọ́ pariwo fún yín wípé ọmọ Yorùbá ẹ já lọ. Kò sí nǹkan kan mọ́ ní Nàìjíríà. Ó máa ta Nàìjíríà. Ṣé ti gbọ́ báyìí pé WIKE ti ta Nàìjíríà? WIKE ti ra gbogbo Àbújá fáwọn ọmọ ẹ̀. Ó ra Àbújá fún ọmọ ẹ̀ méjì. Ó ṣọ́ọ̀kì Tinubu. Gbogbo àwọn ibi tó nífọ̀n tó lè kanná. Gbogbo àwọn complete ẹ̀yin èèyàn ò tiẹ̀ fura sí. WIKE ti ra gbogbo ẹ̀. Ó ti ra fáwọn ọmọ ẹ̀. Ó tàbí ó tán. Kí ló tún kù Nàìjíríà? À ń pariwo fún gbogbo ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ní gbogbo ìgbà wípé gbogbo àwọn olóṣèlú Nàìjíríà tẹ́ ẹ̀ rí wọn ò torí èmi àti tiyín ṣe ìjọba. Wọ́n ṣe ìjọba nítorí tara wọn ni. Nítorí àǹfààní títí wọn ni wọ́n ṣe ìjọba ìlú Nàìjíríà. Nati say na play, nati say na joke, nati say we dey lie. Ó yá, báwo lẹ ṣe rí géèmù yẹn sí? Báwo lẹ ṣe rí géèmù sí? WIKE ti ṣe kíni, ó ti jẹ́wọ́ ọmọ kan fún yín. WIKE ti ṣe kíni, ó ti jẹ́wọ́ ibi tó belong sí. Tinubu ó ra Nàìjíríà fáwọn ọmọ ẹ̀. Èmi Efẹ́lẹ́lẹ́ ó ra Nàìjíríà fún family ẹ̀. Gbogbo wọn pátápátá tí wọ́n wà ní ipò nílùú Nàìjíríà ni wọ́n ra Nàìjíríà fún àwọn ẹbí wọn. Ọmọ Yorùbá kí ló wá kù fún yín tẹ́ fẹ́ jèrè nílùú Nàìjíríà? Kí ló kù tẹ́ fẹ́ fi yangàn ní ìlú Nàìjíríà? Nígbà tí wọ́n ti mú gbogbo Nàìjíríà tí wọ́n ti pín sọ́wọ́. Ohun tí you expect wípé WIKE máa ṣe ni WIKE ṣe. Ó ṣọ́ọ̀kì onílé, ó ṣọ́ọ̀kì àlejò, ó ṣọ́ọ̀kì àwọn tó jọ jẹ́ òṣìṣẹ́ ìjọba gan wípé WIKE lè gbàgbẹ́ yẹn yọ. Bí gbogbo wọn ṣe máa yọwọ́ bá wọn nìyẹn o. Tí WIKE lárí tà ń sọ yìí, ẹ sì máa rí ti El-Rufai náà o. Ẹ sì máa rí ti El-Rufai. Ẹ sì máa rí ti Jimmy. Ẹ sì máa rí ti gbogbo wọn one by one. Ẹ jọ torí tọ́lọ́hun kí ló wá kù ní Nàìjíríà? Ṣé wọ́n ní káwa wá ṣẹ́rú kú ni? Kí ni wọ́n fi ṣorí tàwa ò fi ṣorí? Ẹ̀yin dé bàbá, ẹ wá gbọ́ bó ṣe ń lọ. Rẹ́rẹ́rún. Gbogbo àwọn ibi jàǹkànjàǹkàn nílùú Àbújá. WIKE ti gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀ pẹ̀lú òǹtẹ̀ ìjọba Nàìjíríà. Ó ṣọ́ọ̀kì àwọn òṣìṣẹ́ Nàìjíríà wípé kò sẹ́ni tó lè ní irú power báyìí tó tún kọjá Tinubu. Lẹ́yìn Tinubu nobody. WIKE ní power yẹn. Ó gbé òǹtẹ̀ Nàìjíríà. Ó fi ra Àbújá. Ó fi ra fún àwọn ọmọ ẹ̀. Gbogbo àwọn ibi tó wà òkè. Àwọn company tẹ̀yìn èèyàn expect. À ń sọ fún yín wípé a ní nǹkan ní Nàìjíríà. A ní àwọn nǹkan ní ìlú Nàìjíríà. Bó ṣe wà l'Àbújá ló wà l'Ékòó. Kò sí ilẹ̀ náà nínú Nàìjíríà yẹn tí ò sí resources níbẹ̀. Tí ò sí àwọn nǹkan àmúdowó àmúdọ́lá níbẹ̀. Ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yìí àwọn people ti gbé àwọ̀ ọmọ Yorùbá tàtà. Mo gbé ilé ìwà ká tún fi create awareness ni. Wípé àfi kí ìran Yorùbá dá dúró. Láì jẹ́ bẹ́ẹ̀, ìyà tó máa jẹ generation 5 sísìn. Àwọn people yìí ti wá sílẹ̀. Ìṣẹ́ tó máa ṣe generation 5 ju bẹ́ẹ̀ lọ tá bá ṣì wà nínú Nàìjíríà. Àwọn people yìí ti ṣètò ẹ̀ sílẹ̀. Àfi ká gbára wa. Àfi kí ìran Yorùbá ṣe kíni? Ká gbára wa nìkan la lè fi jáwé olúborí, la lè fi yayọ̀ ìṣẹ́gun. Ẹ wo irú WIKE, ẹ wo àwọn ọmọ yẹn. Ẹ máa gbọ́ ìjà àwọn ọmọ yẹn nísìn. Àwọn ọmọ kéékèèké kéèyàn dẹ̀ ra gbogbo ibi tó lọ́lá jùlọ ní ìlú Nàìjíríà yẹn. Kó dẹ̀ rà fún àwọn ọmọ ẹ̀, kó dẹ̀ gbé òǹtẹ̀ ìjọba sí tó jẹ́ wípé tí ìjọba mi bá dé gan wọn ní lẹ́nu bẹ́ẹ̀ mọ̀ because wọ́n ti gbé stamp òǹtẹ̀ ìjọba lé. Wọ́n ti fi orúkọ ìjọba rà á. Bẹ́rẹ̀ ti rú Yorùbá, ẹ wake up, ẹ má sùn. Mi ìfẹ́ kí program yìí gùn púpọ̀, ẹ bá mi fọn kárí ayé. Mo kàn mọ́mọ́ gbélé wá kẹ́lẹ̀ mọ́ pé gbogbo ohun tá à ń sọ fún yín wípé kò sí nǹkan kan mọ́ nílùú Nàìjíríà. Ìyà ló kù nílùú Nàìjíríà. Kẹ́lẹ̀ mọ́ pé confirm ni tó gbáski. Tinubu gan pàápàá gan he was in shock
wípé so Wike lè go to this extent, Wike lè ṣe lè ohun tó múru Wike tó yẹgi mọ́ Tinubu lẹ́yìn ẹsẹ̀ tó lè dánwó eléyìí wò kí la wá sọmọ Yorùbá tàtà tá tètè wá wẹ̀rọ̀ kan fi ṣàdá ẹ jájọ gbọ́ ó yá. Wike àtọmọ ẹ̀ lọ́dọ̀ Tinubu àfi kí Ọlọ́run kó ọkùnrin tí wọ́n ń pè ní Nyesom Wike. Tinubu ọmọ tó fi ṣe gbogbo ẹ̀ tán. ìyẹn tó náà bá hùwà tí Ọlọ́run yóò fi lè yọ ni o. àmọ́ ọ̀rọ̀ ń pàápàá ti di afọ́kèému ẹnu kì í sìn lára ẹ̀ nígbà kan. nígbà tí gbogbo èèyàn sì ń bú pé òun ló ń da ìpínlẹ̀ Rivers rú tó jẹ́ kí wọ́n yọ gómìnà ibẹ̀ Similaye Fubara tí àwọn míì ń bú pé òun ló ń da PDP rú tí kò jẹ́ kí ẹgbẹ́ náà ríbi dúró tó jẹ́ ìdúró kò sí ìbẹ̀rẹ̀ kò sí ni fáwọn aṣáájú ẹgbẹ́ ọ̀hún bíi tẹni tó gbọ́dọ̀ mì. nǹkan míì ti tún ṣẹlẹ̀ sí Wike o. bóyá wọn wá fẹ́ kó bá a ní bóyá ó sì lóhun tó ṣe lórí ọ̀rọ̀ náà tí àṣírí ń tú síta ni ìwádìí ni yóò fi eléyìí hàn tó bá yá. wọ́n ní Wike fún àwọn ọmọ ẹ̀ nílẹ̀ l'Àbújá ilẹ̀ náà kì í sì ṣe kékeré. eléyìí ò gbọdọ̀ rí bẹ́ẹ̀ lásìkò tí òun Wike ń wó ilé onílé tó ń fẹ́ gba ilẹ̀ onílẹ̀ látàrí pé wọn ò níwèé tàbí pé wọn ò sanwó ilẹ̀ tó sì ń pariwo pé gbogbo ohun tó wà lọ́kàn òun báyìí ní láti fọ ìlú Àbújá mọ́. tó bá wá jẹ́ òun ni wọ́n ká mọ́ ibi tó ti ń fún àwọn ọmọ tiẹ̀ nílẹ̀ tó jẹ́ ajámọ́ ọmọ tirẹ̀ yìí fún lọ́mú ọmọ tí odò ọ̀yà ìkì mọ́lẹ̀ ló ń fọ̀rọ̀ ilẹ̀ Àbújá ṣe. àṣepé wàhálà gidi ló fà sọ́rùn ara ẹ̀ nìyẹn o. àwọn oníròyìn ayélujára ni wọ́n kọ́kọ́ gbé e jáde pé Wike fún àwọn ọmọ ẹ̀ ní ilẹ̀ tó tó 2,000 sáré ní ìlú tí ilẹ̀ ti wọ́n gógó bí ojú. nígbà táwọn onígègé àrá ṣírò iye tílẹ̀ náà kú sí wọ́n ní owó ẹ̀ lé ní bílíọ̀nù 3.5 owó dọ́là. ohun tó wá jẹ́ káwọn èèyàn gba ìròyìn náà gbọ́ ni pé ilẹ̀ náà ti ní ìwé àṣẹ ìjọba agbègbè Àbújá nígbà tó sì jẹ́ kò sẹ́ni méjì tí ó gbé irú ìwé tí wọ́n ń fọwọ́ síbẹ̀ jáde ju ìjọba lọ. ìyẹn làwọn èèyàn kò ṣe jiyàn mọ́ wọ́n ní Wike ló fi ilẹ̀ náà fáwọn ọmọ ẹ̀ bó tilẹ̀ jẹ́ orúkọ iléeṣẹ́ kan ni wọ́n fi gbà á JOAC Farms and Estate Limited. níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ náà gún Wike lára ni pé iléeṣẹ́ JOAC iléeṣẹ́ àwọn ìdílé ẹ̀ ni àwọn ni wọ́n ń pàṣẹ. lóòótọ́ iṣẹ́ àgbẹ̀ ni wọ́n torí ẹ̀ gba ilẹ̀ náà àmọ́ àwọn èèyàn mọ̀ pé àrùmọ̀jẹ lásán ni wọ́n fìyẹn ṣe pé tó bá yá wọn yóò yí kinní náà padà sí nǹkan míì ni. àmọ́ yàtọ̀ sí ìyẹn èyí tó ń jẹ́ kí àwọn èèyàn pariwo ni pé tí Wike bá fi irú ilẹ̀ báyìí fún ẹnikẹ́ni lásìkò yìí tó jẹ́ òun ló ń pàṣẹ ìlú Àbújá àgàgà tó tún wá jẹ́ iléeṣẹ́ orúkọ ọmọ ẹ̀ ìwà ìbàjẹ́ ni. lóòótọ́ Wike fi ọgbọ́n ńlá ṣe kinní náà o ọgbọ́n gidi sì ní pàápàá bí kò bá sì jẹ́ pé àwọn èèyàn túlé ni wọn kò lè rí kinní kan báyìí. iléeṣẹ́ tí wọ́n ń pè ní JOAC yìí iléeṣẹ́ náà ní orúkọ ọmọ ẹ̀ nínú yẹn ní àwọn èèyàn kọ́kọ́ rí nítorí Joaquin lórúkọ ọmọ Wike. ọmọ kékeré tó ṣẹ̀ṣẹ̀ jáde ìwé 10 lọ́dún 2020 ni. yàtọ̀ sí pé ó ṣẹ̀ṣẹ̀ jáde ní 2020 àwọn èèyàn kì í rí i níta àfi láìpẹ́ yìí tóun náà bẹ̀rẹ̀ sí bá bàbá ẹ̀ jáde. àwọn èèyàn tí wọ́n mọ̀ Wike mọ̀ pé orúkọ ọmọ ẹ̀ yìí ló máa ń lò fún àwọn nǹkan àgbépamọ́ báyìí nítorí bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe tètè sáré gbà pé òun Wike fúnra ẹ̀ ló wà nídìí ọ̀rọ̀ yìí nítorí ọmọ ẹ̀ ò tí ì dàgbà láti ní gbogbo ohun tí wọ́n sọ pé ó níyẹn. ṣùgbọ́n Wike dá ọgbọ́n kan àwọn tí wọ́n fi orúkọ iléeṣẹ́ yìí sílẹ̀ lọ́dọ̀ ìjọba ìyẹn ní CAC yàtọ̀ sí orúkọ iléeṣẹ́ náà Wike rí i pé kò sí orúkọ Joaquin ọmọ ẹ̀ nínú wọn. èyí ni pé bí èèyàn wá orúkọ ọmọ Wike Dọ̀túnla 10 kò lè rí orúkọ ẹ̀ nínú àwọn tí wọ́n ní iléeṣẹ́ tó ń ra ilẹ̀ Àbújá yìí. Wike ti fi orúkọ náà pamọ́ àmọ́ gbogbo ẹni tó bá mọ nǹkan yìí fi pamọ́ ni kó rántí àwọn tí wọ́n mọ nǹkan yìí wá dáadáa. ìdí èyí ni pé àwọn 3 ni orúkọ wọn wà pé wọ́n ní iléeṣẹ́ yìí orúkọ wọn sì ní Kingsley Chinda Akọ Adapoyi àti Sandy Ọ̀nà èèyàn Wike làwọn mẹ́tẹ̀ẹ̀ta o. ṣé ń gbọ́ bó ṣe ń lọ ẹgbẹ́ polówó lọ ẹjẹ́ gbádùn ẹ̀ ṣe ti ráyé ọmọ kékeré níbi táwọn àgbàlagbà tó ti kọ́ṣẹ́
tó ti kàwé wà tí wọn ò ríṣẹ́ wọ́n dẹ̀ fi orúkọ àwọn ọmọ wọn fi jẹ Nigeria property. àmọ́ ṣíńdà gan-an ló máa ń yọjú sí gbogbo ohun tó bá kan iléeṣẹ́ náà wọ́n kàn fi orúkọ àwọn méjì tó kù ti gẹrẹwu lásán ni. tàwa ni ṣíńdà yìí ni olórí àwọn ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ nílé ìgbìmọ̀ aṣòfin báyìí ní Àbújá ìyẹn PDP nítorí láti ọdún 2011 tó ti wà níbẹ̀ bí aṣòfin. ṣùgbọ́n ìyẹn gan kọ́ ni ọ̀rọ̀ ibẹ̀ bí kò ṣe pé Wike ló mọ bí ṣíńdà ṣe dé ilé ìgbìmọ̀ aṣòfin l'Àbújá. yàtọ̀ sí pé wọ́n jọ jẹ́ ọmọ ibìkan náà ní Ọ̀bìwàpọ̀ ní Rivers State nígbà tí Wike ń ṣe alága ìjọba ìbílẹ̀ ibẹ̀ láti 1999 títí wọ 2007. ọ̀kan nínú àwọn tí wọ́n bá Wike ṣiṣẹ́ ní ìjọba ìbílẹ̀ náà ní ṣíńdà. nígbà tí Wike tún kúrò níjọba ìbílẹ̀ yìí lẹ́yìn ọdún 8 tí Rotimi Amechi sì yàn gẹ́gẹ́ bí olórí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà chief of staff. Wike tún mú ṣíńdà dání wọ́n sì fi ṣe kọmíṣánná nínú ìjọba Amechi abẹ́ Wike yìí ló sì wà. ní 2011 nígbà tí wọ́n fi Wike ṣe mínísítà ní Àbújá Wike tún ṣètò wọ́n sì rí pé ṣíńdà náà wá sí Àbújá gẹ́gẹ́ bí aṣòfin láti ìlú àwọn Wike. ṣíńdà yìí ni wọ́n wá fi orúkọ ẹ̀ sílẹ̀ pé òun ló ní iṣẹ́ ẹjọ́ queen iléeṣẹ́ ń jẹ́ orúkọ ọmọ ẹ̀ ẹni tí wọ́n ló ní jẹ́ àbúrò ẹ̀ níbi tí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí yẹ ọ̀rọ̀ náà wò dáadáa nìyẹn. ṣùgbọ́n ìyẹn nìkan kọ́ ní àrà ọ̀tọ̀ tó wà lọ́rọ̀ iléeṣẹ́ yìí. ọjọ́ 10 oṣù 10 ọdún 2024 tó kọjá yìí ni wọ́n fi orúkọ iléeṣẹ́ JOAC sílẹ̀ o. ìyẹn bí oṣù 8 sẹ́yìn báyìí èyí tó fi hàn pé iléeṣẹ́ náà kò tíì pé ọdún kan. ṣùgbọ́n ní ọjọ́ 7 tí wọ́n dá iléeṣẹ́ náà sílẹ̀ gan iléeṣẹ́ ọ̀hún gba ilẹ̀ àkọ́kọ́ nílùú Àbújá. láàrin ìgbà náà sí bí oṣù 2 iléeṣẹ́ JOAC ti gba ilẹ̀ tó lé ní 2,000 éka tí wọ́n sì gba àwọn ìwé ẹ̀ ní kínníkínní. nígbà tí àwọn èèyàn rí èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí wádìí ọ̀rọ̀ wọn wá rí i pé yàtọ̀ sí iléeṣẹ́ JOAC yìí tó jẹ́ orúkọ ọmọ Wike àwọn iléeṣẹ́ míì tún wà bíi 3 tó jẹ́ àwọn tí wọ́n jẹ́ dàrẹ́kítọ̀ níléeṣẹ́ tọmọ Wike yìí náà ni wọ́n jẹ́ dàrẹ́kítọ̀ wọn. orúkọ àwọn kan sì wà nínú wọn tó wà yíkáyíká àwọn náà ni Kingsley Ṣíńdà akọ àdápòyì kọ̀ǹtrátọ̀ Wike tó bá wá sí Àbújá láti ìpínlẹ̀ Rivers Sandy Ọ̀nà tó jẹ́ ọ̀rẹ́ Wike Obi tó jẹ́ lọ́ọ̀yà ẹ̀ paríparí ẹ̀ sì ni ti Samuel Anyanwu akọ̀wé ẹgbẹ́ PDP tó ń da ẹgbẹ́ náà rú lọ́wọ́lọ́wọ́ òun náà wà nínú àwọn dàrẹ́kítọ̀ níléeṣẹ́ àwọn Wike. gbogbo àwọn orúkọ yìí àti iléeṣẹ́ tí wọ́n ní bíi Saravena Garden City Malls Limited èyí tó yàtọ̀ sí JOAC ohun kan náà tí wọ́n ń ṣe ni láti gba ilẹ̀ Àbújá. nígbà tí Wike sì ti di mínísítà làwọn iléeṣẹ́ yìí sún jáde èyí tí kò bá sì jẹ́ ti àbúrò Wike á jẹ́ ti àwọn ọ̀rẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ni kì í tó ọjọ́ kì í tó oṣù tí wọn yóò ti gba sí ọ̀fọ̀ fún ilẹ̀ tí wọ́n bá gbà Wike ni yóò sì fọwọ́ sí fún wọn. ọ̀rọ̀ náà ti di ariwo gidi tó fẹ́rẹ̀ jẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nìkan ni kò tí ì gbọ́ o nítorí ohun tí gbogbo Àbújá ń sọ kiri nìyẹn. yàtọ̀ sí pé wọ́n ń sọ̀rọ̀ yìí àwọn ìwé oríṣiríṣi ìwé tí wọ́n fi dá àwọn iléeṣẹ́ tó lórúkọ àwọn èèyàn yìí nínú sílẹ̀ ìwé tí wọ́n fi fún wọn nílẹ̀ tó lórúkọ àwọn èèyàn yìí nínú àti bí ilẹ̀ fífún wọn ti ṣe pọ̀ ju ti àwọn tí wọ́n ti ń ṣe iṣẹ́ yìí láti 20 ọdún 30 ọdún sẹ́yìn lọ. èyí tó burú ni pé gbogbo ìgbà tí Wike ń pariwo kiri pé òun fẹ́ gba ilẹ̀ igbá òun fẹ́ gba ilẹ̀ àwo tí wọ́n bá ti gba ilẹ̀ náà tán ọ̀kan nínú àwọn iléeṣẹ́ Kingsley Ṣíńdà àbúrò Wike ni wọn yóò gbé fún wọn yóò sì fún un ní ìwé ilẹ̀ náà ní kíákíá. bẹ́ẹ̀ àwọn ilẹ̀ yìí kì í ṣe kékeré ilẹ̀ tó máa ń pọ̀ ni. lóòótọ́ o amúgbálẹ́gbẹ̀ẹ́ Wike fún ìkéde Lérè Ọláyínká ti jáde ó sì ti bu ẹnu àtẹ́lu gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ pé Wike gba ilẹ̀ tàbí pé ó ń fún àwọn ọmọ ẹ̀ àti àwọn èèyàn ẹ̀ nílẹ̀ tó sì sọ fún gbogbo ìlú pé àwọn tí wọ́n ń wá gbogbo ọ̀nà láti bà orúkọ Wike jẹ́ ni wọ́n wà nídìí ìròyìn náà. àmọ́ àwọn ọ̀rọ̀ kan wà tí òun náà kò kílíà yanjú rárá o. àkọ́kọ́ ni pé kí ló dé tó jẹ́ àwọn iléeṣẹ́ tó jẹ́ kìkì orúkọ àwọn èèyàn Wike ló wà níbẹ̀ ni wọ́n ń sáré. wọ́n ti pín Nàìjíríà tán wọ́n ti tàlú yẹn. ẹ̀ẹ̀kejì ni kí òun náà ṣàlàyé bí ìlú yẹn ti lọ ó ti di family country. ọdún tó kọjá yìí tí iléeṣẹ́ náà yóò sì ti ní ilẹ̀ tọ́jú gbogbo àwọn tí wọ́n ti wà níbẹ̀ láti ọjọ́ tó pẹ́ lọ. àti pé irú iléeṣẹ́ wo ni wọn yóò pín ilẹ̀ fún ní Àbújá lẹ́ẹ̀márùn ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin oṣù 3 sí 6. báwo ni sí ọ̀fọ̀ ṣe ń yá fáwọn iléeṣẹ́ yìí tó bẹ́ẹ̀ yẹn nígbà tí àwọn tí wọ́n ti ra ilẹ̀ láti bí ọdún 4-5 kò tí ì rí sí ọ̀fọ̀ tí wọ́n gbà.
àwọn iléeṣẹ́ tí wọ́n ra ilẹ̀ yìí àwọn wo ni wọ́n ní wọ́n báwo ni wọ́n sì ṣe jẹ́ sí Wike. Alukoro fún Wike yìí yóò ṣe àwọn àlàyé wọ̀nyí kí ayé tó lè gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ dáadáa. Lóòótọ́ ìròyìn kan ti jáde o pé Tinubu ti pàṣẹ ìwádìí sí ọ̀rọ̀ Wike yìí ṣùgbọ́n àwọn èèyàn kò gbà á gbọ́ rárá ni nítorí ojoojúmọ́ ni Tinubu ń sọ̀rọ̀ wípé èèyàn dáadáa ni Wike ó ń ṣiṣẹ́ takuntakun ní Àbújá. Àmọ́ àwọn míì tí wọ́n mọ̀ pé nǹkan míì wà lẹ́yìn iṣẹ́ tí Wike ń ṣe ni wọn kò gbà báyìí. Ohun tí Tinubu yóò sì ṣe sí irú ọ̀rọ̀ báyìí láwọn aráàlú ń retí. Gbogbo ayé ni yóò máa retí ìwádìí ọ̀rọ̀ yìí pàápàá nígbà tí àwọn ohun tó ń ṣẹlẹ̀ yìí kò bò mọ́. Àwọn tí wọ́n sì ń tú àṣírí yìí kò yẹ tú oríṣiríṣi jáde. Bí wọn kò bá wádìí ọ̀rọ̀ yìí báwo ni wọn yóò ṣe mọ̀ bí irọ́ ni bí òótọ́ ni. Àbí bó bá jẹ́ òótọ́ ni bí Wike àti àwọn ọ̀rẹ́ ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ bá gba ìdajì ìlú Àbújá nítorí tó ṣe mínísítà ọdún 4 irú àpẹẹrẹ wo lẹ́yìn yóò jẹ́ fún àwọn tí wọ́n bá tún wá ṣe mínísítà Nàìjíríà lẹ́yìn tiẹ̀. Ohun táwọn tí wọ́n ń dá sí ọ̀rọ̀ yìí ń sọ rèé tí wọ́n sì ń pariwo pé àfi kí Tinubu ṣe ìwádìí ọ̀rọ̀ Wike yìí kíákíá kí gbogbo àwọn tí wọ́n sì ní iléeṣẹ́ tó ń gba ilẹ̀ Àbújá yìí jáde láti wá sọ tẹnu wọn. Wọ́n ní gbangba làṣáta ni kí wọ́n fi ọ̀rọ̀ náà ṣe o àbí àṣà kì í sáàta níkọ̀rọ̀ gbangba làṣáta. Ọláìwọlá alága ló ṣe ìwádìí ọ̀rọ̀ ilẹ̀ Àbújá yìí fún bùdó àgbáyé fún. Òun lẹ ti gbọ́ yẹn o. Àkọ́kọ́ Tinubu gbogbo expect ẹ̀ wípé Wike lè ṣe bẹ́ẹ̀ nítorí gbogbo ìgbà ni Tinubu ń bọ́ síta tó ní Wike èèyàn dáadáa ni èèyàn dìsí ni èèyàn dátì ni. Ìyẹn kọ́ ló kan àwa. Ohun tó kan èmi tí mo fi gbé wá ni wípé kí gbogbo wa lè mọ̀ wípé kò sí nǹkan kan mọ́ ní Nàìjíríà. Wọ́n ti pín Nàìjíríà àwọ̀. Ẹ wo ọmọ Wike tá à ń sọ ìkó ìpé 25 years o ọmọ tó ṣẹ̀ṣẹ̀ parí secondary school. Ọmọ Wike ṣẹ̀ṣẹ̀ parí secondary school. Ẹ ṣàgbọ́n nínú news yẹn very young boy. Ẹ wo nǹkan tí Wike tó ti acquire fún ọmọ yẹn nínú Nàìjíríà. Ó ti acquire ilé iṣẹ́ fún àwọn ilẹ̀ níbi tí ilẹ̀ ti wọ́n jù tí kò ṣe anyhow person ló rà l'Àbújá. Wọ́n ti fi òǹtẹ̀ ìjọba Nàìjíríà wọ́n ti fi rà fọ́mọ. And this same Wike ló wọlé mọ́ àwọn èèyàn lórí tó sọ ọ̀pọ̀lọpọ̀ sí ìhòòhò tó sọ ọ̀pọ̀lọpọ̀ dáláìnílé kẹ́ máa wojú ayé. Ẹ̀yin tẹ́ ẹ wá pé torí yín ló ṣe ń ṣèjọba. Ẹ̀yin tẹ́ rò pé wọ́n á jẹ́ kí gbàlẹ́ rọ̀ yín lọ́rùn làwọn pípọ̀ yìí ṣe wà ń bẹ̀. Bí Tinubu ṣe ń gba gbogbo nǹkan fún àwọn ọmọ títí ẹ̀ ni Wike náà ń gbà fún àwọn ọmọ títí ẹ̀. Wike mọ ohun tó Tinubu ṣe náà. El-Rufai náà mọ ohun tó ń ṣe gbogbo wọn mọ ohun tára wọn ṣe náà. Àwọn oníkálukú náà fẹ́ ṣe títí ẹ̀. Tinubu sì kò expect ẹ pé Wike lè gbàbẹ̀ yẹn yọ. Ìwọ̀nba dẹ̀ ló lè take action mọ́ because Tinubu gan ti rí ẹ láì lórí Wike. Wike náà dẹ̀ ti mọ gbogbo ìgbésẹ̀ Tinubu. Ó mọ tí Tinubu ṣe. Ó mọ orí èèyàn títí. Ó mọ orí èèyàn tó jẹ́. Ó mọ ohun tó ń ṣe. Ẹ̀yin èèyàn ẹ jí ẹ má sùn. Tá a bá sọ fún yín pé kò sí nǹkan kan mọ́ ní Nàìjíríà. Kì í ṣe parí ìtàwọn tó ń ṣèjọba. Ṣùgbọ́n à ń jà fún àǹfààní ara wa kí ìran wa lè bọ́ lóko ẹrú. Kí ìran wa lè bọ́ nínú òṣì àti ìyà Nàìjíríà. Kí ìran wa lè bọ́ nínú ìpọ́njú. Wọ́n ti pín Nàìjíríà wọ́n ti tà á. Wọ́n ti pín. Wọ́n ti sọ Nàìjíríà di family property. Ṣé wọ́n forí títí wa mú ni? Gbèsè tí wọ́n ti jẹ sílùú Nàìjíríà. Àwọn ọmọdọ́mọ karùn-ún tá àti bí wọ́n ti fayé wọn jẹ gbèsè lẹ̀ sí Nàìjíríà. Wọ́n ti fi jẹ gbèsè sílẹ̀ sílùú Nàìjíríà. Ẹ̀yin tẹ́ lọ́jọ́ lórí tẹ́ ti dàgbà tẹ́ ti ṣiṣẹ́ tẹ́ kàwé tẹ́ ní gbogbo ẹ̀. Kí lẹ jèrè ní Nàìjíríà? Kí lè rè tẹ́ jẹ? Kí ni ìdùnnú yín nílùú Nàìjíríà? Ohun rere wo lẹ rí tọ́ka sí nílùú Nàìjíríà? Ṣé wọ́n forí títí yín mú ní pé ẹ lè control ilé iṣẹ́? Ṣé wọ́n forí títí yín mú ní pé ẹ lè jẹ́ èèyàn? Ṣé wọ́n forí títí yín mú ní pé kò gbọdọ̀ dá fún yín? Ọmọ Yorùbá ẹ jẹ́ ká wake up. Ẹ jẹ́ ká jí. Ara ènìyàn o. Ti Wike ló ti délẹ̀ yìí o. Tinubu tó gbà àwọn èèyàn dìde kó máa lọ ṣe investigation wèrè wo ló fẹ́ ṣe?
nǹkan tó máa fọwọ́ bò wọ́n máa sort out gbẹ̀yìn ní láàrin ara wọn nítorí ó lè ló mẹ́sẹ̀ ó lè tọ̀ ṣáàgó ń búgò jọ ni wọ́n ìkọ̀kan náà ni wọ́n jọ ń ṣe ìwà burúkú kan náà ni wọ́n jọ ń wù iṣẹ́ láabi kan náà ni wọ́n jọ ń ṣe iṣẹ́ láabi kan náà ni wọ́n jọ ń ṣe ohun tó máa padà gbẹ̀yìn tó bá jọjọ kó ráǹdì tébù ni wípé ò bá ṣe díẹ̀díẹ̀ ò bá má bú hàùhàù lẹ́ẹ̀kan náà ọgbọgbọ́n làgbà fi máa mú ọ̀lẹ jẹ nínú àwo ètè tí lèèyàn ti mọ ọ̀lẹ jẹ nínú ewé ohun tó máa padà sọ fúnra wọn nìyẹn alọ́lẹ̀ ti rí yẹn lè rábọ̀ ẹ̀ ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí o Yorùbá nation no going back fáǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ sílùú Nàìjíríà tẹ́ni dìbì tẹ́ máa lọ́ọ̀jì sí ẹ pè mí kí n fún yín fóònù nọ́mbà direct service apartment ní 2-minute drive sí International Mohammed Airport 2-minute drive 24 hours flight 24 hours internet security enough workers kitchen wà everything wà each apartment ló ní kitchen títí ẹ̀ each apartment ní kitchen wà so fáfàánà ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ pè mí kí n fún yín fóònù nọ́mbà wọn fáfàánà ẹ̀yin tẹ́ bá fẹ́ reach out sí mi fóònù nọ́mbà tí mò ń lò sí òun ló wà lójú screen yìí tẹ́lẹ̀ fi reach out sí mi fáfàánà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra product iléeṣẹ́ TL Natural Bar ẹni ìdàgbò jẹ̀dí àti pákúmọ́ kó dó dáadáa mi ò fẹ́ kí program yìí gùn sómi ní polówó lọ títí òun ni gbogbo ẹ̀yin dáàdì tẹ̀rọ pé 70 80 òun lè ṣe lè gbé bọ́dì mọ́ ohun tẹ́ ní lónìí ẹ̀yin màámi mo dàgbà mọ́ mi ò ṣoge mọ́ ẹ̀ tọ́jú ara yín ni o orí tẹ́ fi ṣèwé wà ń bẹ̀ o abẹ́ tẹ́ fi ṣe sisi abẹ́yẹ náà ló ṣì wà ń bẹ̀ o wàláì abẹ́ àgbàlagbà mi gan sàn ju abẹ́ ọ̀dọ́ lọ kí wá lóde tábẹ́ tó sàn yẹn tí ò sì ní lè jẹ kùkúmbà ó yẹ kó lè jẹ kùkúmbà ohun tẹ́ nílò lélẹ̀ ẹgbẹ́ fún dádì ẹ jẹ́ kí wọ́n gbẹlúra kí wọ́n bá yín togi sáàrò yín kí náà yín lè ṣe kí ni kó lẹ́kọ̀ọ́ ṣẹ́rí títogi sáàrò gan oògùn ní lágbára lọ́tọ̀ iṣẹ́ gidi ló ṣe ẹ rí pé mo lo kíní lẹ́ni mi ò lo tv lẹ́ni so ohun lélẹ̀ ẹ ṣe kí ni ẹ gbẹlúra gbogbo yín dádì kẹ wá wo iṣẹ́ tó máa ṣe bákan náà ti gẹ̀dígẹ̀dì ohun lélẹ̀ gbogbo ẹ̀yin tí gẹ̀dígẹ̀dì tó ti jẹ́ yín lé ògógó ẹ̀yìn tọ́pẹ́ ẹ̀yìn yóò dá mọ́ tẹ́yìn ríro jẹ́ kẹ́ gbádùn tẹ́lẹ̀ jókòó gbogbo ẹ̀yin dáàdì tó yẹ pé iṣẹ́ driving lẹ́ ń ṣe ó wá tí affect ẹ̀yìn yín torí truck tẹ́ ń wá ẹ wá làgbo jẹ̀díjẹ̀dì kẹ́ fi ṣe kíni kẹ́ fi treat ara yín àlàáfíà bá dé yín bá yín ní sọ jù bẹ́ẹ̀ lọ lórí yẹn náà fáfàá lẹ́yìn tẹ́ bá fẹ́ ra wig ẹ má rò pé tó ra wig tó já scarf mórí o ẹ má láìka àti wé scarf lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀yin náà ti mọ̀ mí kí n wé kógí pàmpàm lórí mo láìka ẹ̀gbọ́n so ẹ wá ra wig àwọn wig wà lóríṣiríṣi mo láwọn fine wig àwọn nínú wọn tó ẹ̀ṣẹ̀ dé gbogbo ẹ̀ ló wà available ẹ pè mí kẹ́ bá mi rajà ojú òní tì mí bákan náà yìí tẹ́ bá fẹ́ ra aṣọ sọ́mà ti dé ó yẹ kí n ti máa gbọ́ Lady K fún mi láṣọ tí máa fi rọ́ọ̀kì sọ́mà 3 4 5 ẹ ń kó nígbà tí ò sí sọ́mà wá dé sí gan ló yẹ kẹ́ bá mi rajà jù gbogbo ẹ̀yin mọ́ mi mo dẹ̀ mọ̀ pé síìmù mi yìí ló kọ̀ sí ẹ̀ síìmù mi tó gbẹ́gi sẹ́lẹ̀ òun ló dá gbogbo wọ́wọ́wé sílẹ̀ ọ̀tọ́bà náà ni kò bàjẹ́ ilé ọba tó ju ẹwà ló bù sí gbogbo ẹ̀yin mọ́ mi mẹ́wàá raṣọ sọ́mà tó bá jẹ́ 3/4 tí mo wọ̀ yìí ẹ lè fi rọ́ọ̀kì sọ́mà ẹ lè fi rọ́ọ̀kì 3/4 ni èyí tí òde orúnkún wà èyí tó kọjá orúnkún wà tátẹ́gùn adé máa fẹ́ sí yín dáadáa wọ́n là níwájú so atẹ́gùn a máa blow gbogbo ẹ̀ a máa wọlé sí yín lágọ̀ọ́ ara so ẹni feel it ó lọ pàtí bó ṣe wà ń sìn yìí kí wọ́n ní wọ́n mú gèlè kan ní pàtí kan tí bá yá sí tí mo wá kọ́lọ̀ bàtà àti bag tó máa ṣe gèlè yẹn tí mo lo jewelries tó dáa wọn ní lé mi pẹ̀lú aṣọ tí mo wọ̀ pé kí n má wọ pàtí máa wọlé so kò sáṣẹ tẹ́ra lọ́dọ̀ Lady K tẹ́lẹ̀ mi lọ sí pàtí tẹ́ bá tó wá fẹ́ lo àwọn tó tún wá gírèdì dáadáa ju ilé ìlọ ó tún wà available mi mo ní wọn ní size by size grade by grade ló wà níbí bó ṣe jẹ́ nìyẹn ìyẹn tún dúró bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ ra purse fine purse ó wà available lọ́dọ̀ Lady K tó lu aṣọ ẹ̀yin tẹ́ bá fẹ́
fẹ́ àwọn spiritual items ó wà available. Àwọn spiritual items wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run Olódùmarè ni òun ló fi jẹ́ pé gbogbo spiritual work mi tó wà níbà orúkọ Ọlọ́run orúkọ Jésù la fi ṣe tó dẹ̀ ń jẹ́ bí idán ṣáà gbogbo ẹni tẹ́ ní ṣùgbọ́n tàbí tẹ́ fèsì yẹn ẹ fọkàn balẹ̀ kò sóhun tàdúrà ṣe tì tẹ́ bá ti tọ ọ̀nà tó tọ́ tó yẹ àdúrà máa gbà ogun yẹn á ṣẹ́ ẹ bójú ẹ̀yìn báyẹn níri ẹ sún ọkàn yẹn á balẹ̀ ẹ rí iṣẹ́ ṣe inú yẹn á dùn ayọ̀ yẹn á kún owó á wà ìfọkànbalẹ̀ á wà ọkọ gidi ìyàwó alálùbáríkà òun lẹ máa fẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí àwọn nǹkan tẹ́ lè lò tó jẹ́ fún spiritual mi ò ń like àti rojọ́ lọ títí pẹ̀lú àwọn spiritual items lórí social media but anything tẹ́ bá fẹ́ fún spiritual items ìbàjẹ́ fún ọfà ìbàjẹ́ àgbélé pọ́tà ìbàjẹ́ back to sender ìbàjẹ́ arọ́bì ìbàjẹ́ wẹ ìgúnwẹ̀ ìpè ìbàjẹ́ nǹkan tẹ́ lè lò fún ẹ̀bẹ̀ àwọn àgbà ìbàjẹ́ nǹkan tẹ́ lè lò fún àmúbọ́ gbogbo ẹni tẹ́ bá ń tájẹ̀tì kan báyìí á kù díẹ̀ báyìí á tún bọ́ ọmọ yín lọ́wọ́ kì í ṣe lásán kò dẹ̀ sóhun tẹ́ nílò bí kò ṣàwọn ohun èlò àdúrà tẹ́dẹ̀ máa ní testimony ayọ̀ tẹ́ máa jíjọ ọpẹ́ tẹ́ máa mọ̀ wípé yes tó tọ́ ni Lady K sìn Jésù ló ń sìn alágbára tó ń gbé alágbára mì alágbára tó ń rán alágbára níṣẹ́ ó wà síbẹ̀ ó ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu so gbẹ̀yìn tẹ́ bá ní àwọn kan spiritual items fún anything ìbàjẹ́ fún ìfẹ́ ìbàjẹ́ fún ìgbéyàwó ìbàjẹ́ fún iṣẹ́ ìbàjẹ́ fún ìṣẹ́gun ìbàjẹ́ fún owó ìbàjẹ́ fún business ìbàjẹ́ fún contract anything tẹ́ bá ní the spiritual items fún ẹ pé Lady K Olúwaṣọ àdúrà gbogbo wa gbà lórúkọ Jésù tó bá dẹ̀ já àwọn nǹkan fà náà ni ṣó ní wíwẹ̀ ni ṣó ní mímu ni ṣó ní fífi para ni gbogbo ẹ̀ ló wà available lọ́dọ̀ Lady K Olúwaṣọ àwọn oògùn ọ̀fà lóríṣiríṣi because ntọ́ máa sábà ránṣẹ́ jù nìyẹn kọ́ lọ kó ṣàánú wa nu ayé ìní ẹlòmíì gọ̀tọ̀ lẹ́ni tó máa rán sí gbanú afẹ́fẹ́ nígbà tí yẹn bá ti ní má darí kan iṣẹ́ tó sì rán gbọ́dọ̀ jí sábàyàrá wẹ́ni tó ti rẹpẹtẹ tó ti fira ẹ̀ sílẹ̀ tí ó mọ̀ pé àràgbé láyé èèyàn máa ń fojoojúmọ́ dira ni abaya kó sóhun lára gbọ́ ọ̀tọ̀ lẹ́nu tó dẹ̀ rán kínní ìṣe ṣe wá lọ forí kógun ológun báyìí kọ́ lọ má jà bá wọn forí kógun ológun so gbọ́ anything tẹ́ bá fẹ́ lò ẹ pé Lady K Olúwaṣọ Christian gbàdúrà gbogbo wa àdúrà oníṣe tí wọ́n ti tó bá tí wọ́n jẹ́ pé àwọn lọ́fíńdà náà ni lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan àwọn lọ́fíńdà tó ní iṣẹ́ nínú iṣẹ́ aṣínà iṣẹ́ ìṣẹ́gun iṣẹ́ back to sender lóríṣiríṣi ó wà ń bí owó ilé báyìí sí iṣẹ́ back to sender ni ẹ kọ́ ra spray ẹ̀ sára tó bá dẹ̀ jẹ́ pé títa àwọn ọ̀nà back to sender ńláńlá báyìí irú àwọn ilé ilẹ̀ bá fẹ́ èyí tó ní iṣẹ́ nínú ó wà ẹ lè máa fi sínú omi ìwẹ̀ yín èyí tó ní iṣẹ́ nú wà èyí tó ní iṣẹ́ nú wà ẹ máa fi sómi ìwẹ̀ yín ẹ lè ra fi sínú omi kẹ wọn sínú yàrá yín àdúrà ti gbà gbogbo bí máa padà sí tó ti ń bọ̀ tó bá dẹ̀ jẹ́ pé ìtẹ́ máa spray sí body ni very fine scent back to sender iṣẹ́ lẹ́wọ̀n ìfiṣẹ́ lọ́fíńdà lásán so gbogbo ẹ̀ ló ṣe kí ni ló wà available for anything any spiritual things tẹ́ bá ti fẹ́ gbogbo ẹ̀ ló wà available kò dẹ̀ sí country tí mi ò lè bá yín send ọjà yín sí àdúrà gbogbo wa gbà lórúkọ Jésù ipa yóò ní ká wa fa òkùnkùn ní wọn wá gbogbo májẹ̀mú ibi lórí ayé wa ọ̀run abáwa sọ di asán gbogbo agbára tó ń yọ wá lẹ́nu tó ń mú ìfàsẹ́yìn bá ìrìn àjò ògo ayé wa ilẹ̀ alanu á gbé ogun náà mì á gbé agbára náà mì ojú àti Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ à ní testimony ayọ̀ à gbégbá ọpẹ́ bẹ́ẹ̀ ló máa rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi kẹtọ notification bẹ ẹ jọ̀ọ́ bá mi share program mi mo fẹ́ lẹ́dùnmáre bẹ̀yìn ẹ jọ̀ọ́ ojú òní tí yín ẹ bá mi share mi ìfi bẹ́ẹ̀ sí nínú àwọn gúrùpù mi mọ̀ yín tí ẹ bá dẹ̀ ní gúrùpù Yorùbá Nation ẹ add mi padà sínú àwọn group because mo ti lose contact a lot of people WhatsApp mi tó gbé lọ yẹn ó ti jẹ́ kí n lose so many contacts so àfàwọn tó ẹ̀ṣẹ̀ ń pè mí ni mo ẹ̀ṣẹ̀ rí bá sọ̀rọ̀ nísìn so bó ṣe jẹ́ nìyẹn ojú òní tí wà ó ẹ ṣé gan ni ire o.